Jésù tó dá ọ sí tó mú ọmọ ọjọ́ òní. Jésù tó dá ọ sí tó mú ọmọ ọjọ́ òní. Kò ní padà lẹ́yìn rẹ̀, kò ní fi ọ́ sílẹ̀ Ọláyínká. Jésù tó dá ọ sí tó mú ọmọ ọjọ́ òní. Jésù tó dá ọ sí tó mú ọmọ ọjọ́ òní. Kò ní padà lẹ́yìn rẹ̀, kò ní fi ọ́ sílẹ̀ Ọláyínká. Mo bá ọ dúpẹ́ lọ́wọ́ Ádámì wáyé, ọba tó lànà tó lóní tó tún lọ́la, òun ló lọ́jọ́ gbogbo, aṣọ́rẹ́ máa máa gbẹ̀jẹ̀. Jésù tó dá ọ sí tó mú ọmọ ọjọ́ òní. Jésù tó dá ọ sí tó mú ọmọ ọjọ́ òní. Kò ní padà lẹ́yìn rẹ̀, kò ní fi ọ́ sílẹ̀ Ọláyínká. Mo ti ṣọdún èyí lágbára Ọlọ́run wa ṣàmọ́dún, aṣọ̀pọ̀lọpọ̀ láyé nínú àlàáfíà ara, òní mo ṣòro lórúkọ Ọlọ́run tó lágbára lọ́wọ́. Jésù tó dá ọ sí tó mú ọmọ ọjọ́ òní. Jésù tó dá ọ sí tó mú ọmọ ọjọ́ òní. Kò ní padà lẹ́yìn rẹ̀, kò ní fi ọ́ sílẹ̀ Ọláyínká. Ẹni bá mọ̀ dúró ìlú lè mọ̀ pẹ́ dá o. Ẹni ò bá mọ̀ dúró nínú ayé mi yóò rò pé bí tí lórí Ọlọ́run ọba ni. Orí ẹni ó kádùn kì í ṣe kéré mi rárá o. Ogunlọ́gọ̀ ìṣẹ̀lẹ̀ ní ìṣẹ̀lẹ̀ láàrin ọdún, ọ̀pọ̀lọpọ̀ ibi ní bójoojúmọ́ rìn kébí Ọlọ́run ọba ní kò ní yíyọ. Mo bá ọ dúpẹ́ o Ọláyínká aya Ọlọ́fintóyè, àbọ̀ mo pé ọpẹ́ ìlọ̀rọ̀ rẹ̀ gbà. Mo bá ọ dúpẹ́ fádá nírú ayé. Òní ọjọ́ ìkẹrìnlélógún oṣù kẹrin ọdún 2022 ìlópọ́dún mẹ́tàléláàádọ́ta gẹ́rẹ́ tó délé ayé. Ogunlọ́gọ̀ ọmọ ló fẹ́ wáyé lọ́jọ́ tó wá o, àmọ́ táyé rẹ̀ ò yọ fún ọ. Àbọ̀ ọmọ pé àkàìmọye ọmọ ló wáyé lọ́jọ́ tàbí ọ, ṣùgbọ́n tí wọ́n ti filẹ̀ ṣaṣọ bora. Àwọn kì í pẹ́ dàgbà rárá, ṣe fífẹ́ ní Olódùmarè bá dẹ́mi rẹ̀ sí ní nínú ayé mi. Mo ti ṣọpẹ́ nítòní o, ẹnu ọpẹ́ rẹ̀ ò ní kan lórúkọ lọ́rùn ọba. Ọ̀rọ̀ bí ọpẹ́ bí ọpẹ́, ọmọ ní kásẹ̀ lọ́ọ̀dẹ̀ rẹ̀ láṣẹ dání ru ayé. Ọláyínká mọ̀ gbọ́ bí mo ti wí o. Aya Prọfẹ̀sọ̀ Lawrence Káyọ̀dé Ọlọ́fintóyè, ọ̀sìn mọ́ fi gègé lọ́rọ̀ ẹnu mi. Ilé ìlọba wa kòwòde. Aya Prof ẹ̀yìnkùlé ìlọba wa kọ̀wọ̀. Ọlọ́jọ́ ìbí òní yàrá ìlọba wa kọ̀wọ̀ kankan lé. Torí ìrẹ̀lẹ̀ mi alámọ̀ kẹ́fí ń pèrè rẹ̀. Ìwọ ń lolo ní mọ́ọ̀dágọ̀ ọjọ́gọ̀ọjọ́ èṣù oníbàyọ̀ rẹ̀ jẹ́ lórúkọ lọ́rùn ọba. Ọjọ́ ayọ̀ lọ́jọ́ òní jẹ́ o Ọláyínká, kọmọ nídọ̀ọ́jọ́ ẹkú fún ọláṣẹ́ àdáni wáyé. Mo fẹ́ ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ o Ọláyínká, mo fẹ́ ta kọmọkọmọ, mo fẹ́ relé bàbá tó bí ọlọ́mọ, mo fẹ́ lọ kí ọbí ológun kẹ́kẹ́, wọ́n sì tún kí ọbí ọlọ́gbọ̀n abájá. Torí àkùgbà àkókò níṣẹ̀lẹ̀ àwọn bàbá rẹ̀, mo ṣe bá lọ́dọ̀ àwọn bàbá rẹ̀ kí n gbowó lé wa. Ọmọ oṣù láò tìkòtìkò bébè ni wọ́n pò kí láwọn bàbá rẹ̀. Ọmọ oṣù láì gbà kókó arẹ́ṣí, ọmọ asọ́kókó àjọdẹ́rù bukọ̀. Àmọ́ ọmọ gbé ẹ̀yin lọ́mọ lòrò ṣe wo dírò, ọmọ lòrò méjì ó dánú ra. Ọmọ alágbàdo ọ̀rọ̀rọ̀ kọ̀ọ̀gán o Ọláyínká, mo ní ọmọ gbọ́ bí mo ti kó kí láwọn bàbá rẹ̀. Ọmọ alágbàdo ọ̀rọ̀rọ̀ kọ̀ọ̀gán, àìmọ̀nà gbé sínú àgbàdo, ó gbé sínú àgbàdo ó sọnù, ọmọ ẹni là á rán níṣẹ́. Ọmọ olóbì yìí sògúdùrúgbù, ọmọ olóbì yìí ṣọ̀rọ̀ rókò, amúpò ògbó rẹ̀ ìṣọ̀ràn àlè. Ọmọ ọ̀rọ̀ inú rẹ̀ ìṣe ìnà ọmọ tuntun lọ́nà ègè. Ọmọ wá bí
aṣọ dẹrù bùkọ̀ bébè ni wọ́n pòkè láwọn bàbá rẹ̀. ọmọ oníṣù àrọ́gùrò bẹ́ẹ̀. ọmọ arúdẹ̀fini lọ́gbà àlejò náwó ọ̀lẹ́. ọmọ àkókò olómi dáhàntì rẹ̀rẹ̀. ọmọ àríṣùyọ̀ ọmọ àríyàn ṣe bí ọba. ọmọ àtòkò yorùbá rúbọ. ọmọ ẹkùn ti borí òkè téńté jágun. kò sókùn tó lè bẹ́kùn lórí òkè téńté o. àmọ́ ọmọ pé ogun tó bá bẹ́kùn lórí òkè téńté ó ṣe tán tó fẹ́ dà ní ẹbọra ni. mo tún tẹ́ ẹ̀kọ́ létí o. ọ̀yà ọlọ́fin tóyè wọ́n fẹ́rẹ̀ lé ọkọ rẹ̀. òkè mẹ́sì èkìtì níṣẹ́lẹ̀ olówó orí rẹ̀. ọmọ mi ságèrè lórí ọ̀tá. ọmọ ògbógàgbógà létí o. ọmọ onílùú gbẹ̀rẹ́gẹ́dẹ́. ọmọ amúgbàrọ̀jà gbẹ́tí kó lálé. ọmọ ẹ̀dẹ̀mọ̀ sí bèbè ni wọ́n pòkílé ọkọ rẹ̀. ọmọ onímẹ̀sí ojúgbáyé. ọmọ olúkọ àṣà àgbẹ̀jà gbọ̀rọ̀gbọ̀rọ̀. ọmọ wa ọmọ ẹkùn. ọmọ àgbogbo mọ̀ ọjà. ọgbọ ọmọ ní burú orí. ọmọ amúdúdú parí adé. ajíwájíwá ìrẹ̀kẹ́. ọmọ olórí rẹ̀ dáadé o. mo torí ọmọ onímẹ̀sí pẹ̀ta. ọkọ̀ àti ìsìnkú ìṣíwìrì. ọmọ kátàkìtì ọ̀rẹ́ kankan yí sómi lọ́mọ onímẹ̀sí jà ìwá. ọmọ ajísùn àjírẹ́ ni. ajífọ̀ ọjọ́ gbogbo dára bí egbin. ọmọ ẹlẹ́yin kúlẹ̀ àdéwúrẹ́. òṣàkè jẹ́ dàbí onílé yìí o. mbẹ́ bá dàbí onílé yìí. a ò nílé ṣe bí onílé yìí rárá. ọláyínká mọ̀ gbọ́ bí mo ti wí o. ìyá tèmi táyọ̀. ìyá olúwa akẹ́mi. ìyá samuel ọláwálé. ìyá adéṣọlá mo fi gègé lọ́rọ̀ ẹnu mi. àbọ̀ ọmọ pé látọjọ́ tọ́lọ́run ti fi yọ̀ọ̀dá òkun. kò sọ àdúrà nù rí o. adùn ọmọ ní kúrò nínú ọ̀rọ̀ rẹ lórúkọ lọ́rùn ọba. fọwọ́ síbọ̀ ti pẹ́ láyé tó. ọmọ ní fàyè olùgbà lórúkọ jésù kristi ọba. torí ọdọọdún ni lásán ológun lógún lógún o. ọláyínká ọdọọdún ni kàn án tó lọ́gbọ̀n lọ́gbọ̀n. ọdọọdún ni pèrègùn máṣọ tuntun wálé ayé. àwọn ọmọ pé ọdọọdún là àrọyẹ. ọdọọdún là àrọrù. aṣọ ọlọ́run Olódùmarè ni. ọmọ ní fọdún èyí ṣàṣewọ lórúkọ lọ́rùn ọba. ọláyínká o ọlọ́jọ́ ìbí òní. àyà prof mo ní ọmọ